dé ipò tí kì í ṣe aṣáájú nìkan ló máa take decision pé a fẹ́ gbé ètò ààbò fún ẹnìkan. Wọ́n pọ̀, àwọn ilẹ̀ Haúsá máa wà ń bẹ̀, Ìgbò máa wà ń bẹ̀, Típì máa wà ń bẹ̀, Ìgalà máa wà ń bẹ̀, Núpé máa wà ń bẹ̀, onírúurú ẹ̀yà. Ibi tó bá finalize ẹ̀ sí, tó bá parí ẹ̀ sí, ibẹ̀ làárẹ̀ máa gbéṣẹ́ gbà. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé kì í ṣe tí ààrẹ ń ṣe, ààrẹ ò lágbára àti dá nǹkan kan ṣe kó kàn dédé dìde fúyà ó ní mo lọ ṣe báyìí, kò sí. Àwọn kan wà, àwọn decision maker yẹn tí Adéyẹmọ bá sọ pé àwọn máa gbé ètò ààbò fún òun, táwọn decision maker yẹn bá sọ pé rárá. Ṣé Adéyẹmọ fúnra ẹ̀ mọ̀ wípé Sunday Adéyẹmọ Ìgbòho ṣàfúnra ẹ̀ ṣé kò mọ̀ wípé ọ̀rọ̀ àwọn kan wà tọ́mọ̀ ọ̀rọ̀ gbọ́nú àwọn táwọn wí. Wọ́n á ní lágbájá tó kàn ń sọ̀rọ̀ báyìí tó bá di lọ́la kí làwọn tó fẹ́ sọ sóhun náà. Àwọn ọ̀rọ̀ kan ti wà ńlẹ̀ kéńgbàkéńgbà tẹ́lẹ̀ tí kò tí kú òun àwọn kan. Èmi wọn tún ti ṣọ́kù ẹ̀bọ̀ yìí. Tó bá dijọ́ òbò àti tó bá dìgbà ìpolongo òbò ṣe mọ̀ pé àwọn kan wà nínú àwọn táwọn wí náà wọn kì í ṣe tálíkà àgbà òṣèlú, àwọn elder state of men ni àwọn táwọn wí. Ọ̀rọ̀ tá à ń sọ yìí kò sí nǹkan tí wọ́n ṣe wà yẹn tí rògbòdìyàn bá bẹ́lẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan tó bá fẹ́ pàdé ara wọn Aṣáájú, Àtíkù, Òbí àti gbogbo wọn tó bá fẹ́ lọ jókòó lálẹ́ ìní tó fẹ́ bára wọn sọ̀rọ̀ wọn ò lè pe Sunday Adéyẹmọ síbẹ̀ láàrin èmi àti tó bá tó dìde kú òun bẹ́ẹ̀ àwọn ta torí wọn sọ pé a fẹ́ pa ayé àtọ̀run rẹ́ nìyẹn o. Nígbà tí gómìnà wa nípínlẹ̀ Ògùn ọlọ́lá jùlọ Ọ̀túnba Justus Olúgbéngà Daniel ẹni tó fọ̀mọ́ orúkọ tí wọ́n fún gbà yẹn OGD Jimoh Adele ló kọ jáde. Aṣáájú dẹ̀ sì ń ṣe aṣáájú sì jẹ́ lídà ẹgbẹ́ òṣèlú AC nílùú Èkó. Wọ́n ṣe sọ pé wàhálà wà láàrin wọn tó ń gbà yẹn ṣe mọ̀ pé aṣáájú àti Gbénga Daniel wọ́n dẹ̀ máa lọ pàdé ní club, wọ́n dẹ̀ máa jókòó, wọ́n dẹ̀ máa sọ̀rọ̀, wọ́n dẹ̀ máa sí deal billions, wọ́n á dẹ̀ kúrò ń bẹ̀. Wàá tó gbogbo àwọn tó sọ pé àwọn fẹ́ bẹ́ẹ̀ wúlé àwọn fẹ́ gbàpẹ̀rẹ̀ wọ̀nyí àwọn á wà níbì kan máa dàgbòrú, àwọn á dẹ̀ máa gbádùn, wọ́n á dẹ̀ kúrò ń bẹ̀, wọ́n á tún paṣọ ìsọ̀rùn, wọ́n á tún parí dì fún àwọn ọmọ wọn láàrin ara wọn. Kí ló wá le tó pé àwọn kan ò ní wá ṣètò ìpolongo ìbò? Ṣe rí àwọn nǹkan wọn yóò kún ojú òṣùwọ̀n tó. Mo mọ̀ wípé èyí tẹ̀mí sọ yìí mi ò sọ ní sọ pé ìkórìíra ẹnìkan, ṣùgbọ́n kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kó kọ́kọ́ rò ó pé ibi tó rí ti kó mi yọ yìí ṣé tí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí ṣé ó lè máa lọ bẹ́ẹ̀ títí, ṣé o kò sópin inú ẹ̀. Táṣáájú bá wọlé ẹlẹ́ẹ̀kejì kò sí Júpítà tó lè fi kún pé kó ṣe ẹlẹ́ẹ̀kẹta o. Bàbá Ọbásanjọ́ as a retired general ológun ó gbìyànjú ẹlẹ́ẹ̀kẹta ní Nàìjíríà, ẹmọ tó tẹ̀yìn ẹ̀ yọ. Nàìjíríà ò sùn. Ẹlẹ́ẹ̀kejì Yorùbá wà nílẹ̀, Yorùbá dẹ̀ dúró pé òun ni. Ṣùgbọ́n wọ́n pẹ́ bọ́ bá yá ọdún mẹ́rin tó fẹ́ ṣe yẹn á pé ó máa pọ́dún mẹ́jọ. Tọ́dún mẹ́jọ yẹn bá ti wá pé o ẹjọ́ gbogbo àwọn tá a bá ti sọ pé a fẹ́ kógun jà àti kógun jà wọ́n lè ní tí ìkànnì wọn bá wá dìde tó jẹ́ pé òun la wá gbé sípò táṣáájú wà kí la fẹ́ sọ. Àbólóyè Sunday Adéyẹmọ fúnra ẹ̀ kò rú bẹ́ẹ̀. Ìgbòho fúnra rẹ̀ ó yẹ kó máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Ọ̀sìlárì nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́. Nígbà kan ní ayé Ṣèyí Mákindé tá a ṣe wà yìí ní first time yẹn Hosanna tá à ń wù yìí pọ̀ gan fọ́sìlárì. Ọwọ́ kan ni gómìnà tó ń pè tí gómìnà gbọ́dọ̀ má gbé aago ẹ̀. Tó bá pe gómìnà fọdún kan lé ní kò ní gbé aago ẹ̀ o. Àwọn èrò yẹn lèmi fẹ́ kí olóyè Sunday Adéyẹmọ kó padà sórí ẹ̀. Nígbà tí wọ́n rán Fani Káyọ̀dé wá sílé ẹ̀ nígbà tí ọ̀rọ̀ Yorùbá nation bẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí gbóná, mo sọ fún yín mo ní ìjọ tó bẹ́ni ti gba ọkùnrin lálejò ìjọ yẹn ni wàhálà ti dé. Ṣé ńgbà tí Fani Káyọ̀dé lọ bá ń lé ní ṣókà ilé ẹ̀ náà ṣókà ṣáàdó lọ nígbà tó lọ bá ń lé òun àtàwọn tó lọ́bẹ̀ mo sọ fún inú ètò tí mo ṣe ń gbà mo ní Fúlàní ní gbogbo àwọn èèyàn yìí nígbà tó tẹ̀ kú òun bẹ̀ ọ̀dọ̀ Buhari ló gbà lọ. Tó wà ní òṣèlú nìyẹn ó ti parí iṣẹ́ tó gbé fún. Lára àwọn ọ̀rọ̀ tí Fani Káyọ̀dé sọ fún nígbà náà ni pé tó bá rí nǹkan tó bá tún need àwọn nǹkan tó bá ní àwọn nǹkan tó need
àtàwọn nǹkan tó need àtàwọn nǹkan tí kò need nígbà tí wàhálà dé ta ló gbóhùn Fani Káyọ̀dé ta ṣe gbóhùn ẹ̀ fún ìṣẹ́jú kan tó kí la wá ń sọ ibi tó yẹ kó ti ronú wò dáadáa nìyẹn pé àwọn ọ̀rọ̀ kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ àwọn kan tẹ̀ wà níjọba tá à ń wí tó yẹ pé ọ̀rọ̀ ó ti sọ kò bá kún gbé ọ̀rọ̀ fún wọn àwọn tá a dẹ̀ ń wí yìí mouthpiece aṣáájú ni wọ́n àwọn tá a dẹ̀ ń wí yìí wọ́n ní àwọn kákọ́ọ̀sì wọn lágbo òṣèlú èmi ò rò pé irú àwọn ọ̀rọ̀ tó ń tẹnu ẹ̀ jáde lásìkò ìkọlù yẹ ìrẹ́pọ̀ ló yẹ kó kọ́kọ́ wá ìrẹ́pọ̀ gidi ókè o APC tó ṣẹ̀ lọ yìí APC dàbí ìgbà tó ṣẹ̀ṣẹ̀ lọ gbalé ni ó máa túbẹ̀ ṣe ó máa fọ́ ó máa kún ó máa renovate ẹ̀ ó ṣẹ̀ máa kó furniture sí kó tó wá lálàá kó tiẹ̀ wá ro bóun ṣe fẹ́ máa gbé bẹ̀ tó bá tún wá bẹ̀ sí ń gbé bẹ̀ á tún wá bẹ̀ láwọn ará àdúgbò pé báwo náà ṣe ń ṣe ń bẹ̀ báwo lẹ ṣe ń gbá àdúgbò yìí kí ni security strength àdúgbò yìí tíjọba bá jí láàárọ̀ làbà ṣe ń sọ̀rọ̀ yàbí kí ilẹ̀ ní ìtòṣù tán sí tó bá sọ pé ó dá o ètò security ààbò tá à ń wí o àwọn àmọ̀tẹ́kùn láfẹ́ òkè o afẹ́ upgrade wọn bí gómìnà Ondo nígbà yẹn Akérédolú bó ṣe tó dẹ̀ ń lò wọ́n tó dẹ̀ wà functional kán wá sọ pé nǹkan táwọn fẹ́ nìyẹn kò sẹ́ni tó lè yí wọn lọ́wọ́ padà àbá àwọn tó ti ń ṣe olórí mẹ̀tẹ́lẹ̀ ṣé Sunday Adéyẹmọ Ìgbòho ṣá máa sọ pé kán lọ kó wọn kúrò ní. èmi máa ń sọ nú ọ̀rọ̀ mi èèyàn lè bọ́ta kó sọ pé òun fẹ́ búlì mi mọ̀ kó tó búlì mi mo mọ̀ pé kó tó búlì mi fún ọjọ́ mẹ́ta àwọn èèyàn á jáde tí onítọ̀hún á bẹ̀rẹ̀ sí búlì ẹ̀ tó wà nílẹ̀ yẹn mi ò rò pé ó tó nǹkan kan ta lè bẹ̀rẹ̀ sí máa sọ pé lágbájá ò gbọ́dọ̀ rìn tàmẹ̀dù ò gbọ́dọ̀ rìn kó ní kálukú ṣiṣẹ́ ẹ̀jà kò fi kún ìbò aṣáájú kò yọ kúrò ní ìbò ẹ̀ ìbò mélòó là ń dì ní south ìbò náà ti pé àbọ̀ ń lọ́bì wọ́n wá popularity a ní popularity tiwa o aṣáájú tá à ń wí nínú àwọn èèyàn tó kọ́kọ́ sọ pé Yorùbá ló kàn ẹ mọ̀ pé wọn ò lè kà kó má sí níbẹ̀ ẹni tó ṣe big brother àkọ́kọ́ èmi ni t-shirt àwọn fìlà sọfẹ́ní àkọ́kọ́ èmi ni tó kò yẹn o ẹ jẹ́ ká kọ́kọ́ yọ pé ó máa pè mí kú òun bẹ̀ a ní kọ́kọ́ ṣe papọ̀ àpàdé láyé ọ̀tọ̀ bóyá ìmọ̀ràn àbí àfikún àbí àyọkúrò wà ń bẹ̀ wọ́n lè pè sórí 081 46 66 0288